wàhálà ń bọ̀. PDP ní kílé-ẹjọ́ wọ́gilé gbogbo olùdíje APC pátápátá. àfàìmọ̀ ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC kò ti fẹ́ ọmọ àparò sábẹ́gbin ọkà báyìí o, látàrí bílé-ẹjọ́ gíga àpapọ̀ kan tó fìkàlẹ̀ sílùú Àbújá olú ìlú ilẹ̀ wa ṣe fọwọ́ sí i láti gbọ́ ẹjọ́ tuntun kan tó rọ kóòtù náà láti wọ́gilé gbogbo àwọn olùdíje fúnpò òṣèlú lábẹ́ àsíá ẹgbẹ́ náà látòkèdélẹ̀. wọ́n ní kí wọ́n yẹ àga nídìí gbogbo wọn pátá. ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kejì oṣù kọkànlá yìí ni wọ́n kàwé ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP pẹjọ́ rẹ̀ tako APC ọ̀hún ní kóòtù gíga náà. nọ́mbà ìwé ìpẹ̀jọ́ náà ni FHC ABJCS 1864/2022. ní pàtó, gẹ́gẹ́ bí àlàyé tí lọ́ọ̀yà wọn amòfin àgbà Ayọ̀ Ajíbádé tó kó àwọn lọ́ọ̀yà ní ìsòdí ṣe, ó rọ ilé-ẹjọ́ náà láti wọ́gilé gbogbo orúkọ àwọn olùdíje tó bá ti jẹ́ gómìnà ìpínlẹ̀ Yobe Mai Mala Buni ló fi ṣọwọ́ sí àjọ elétò ìdìbò INEC lásìkò tó fi wà nípò alága ìgbìmọ̀ kíátìkà àkànṣe APC. olùpẹ̀jọ́ náà ní gbogbo ìyanisípò àti ìbuwọ́lù tí Mai Mala Buni ṣe lórúkọ ìgbìmọ̀ kíátìkà ẹgbẹ́ APC ọ̀hún ni kò bófin mu pẹ́ẹ́. ó ló tako òfin ètò ìdìbò tọdún 2022, ó sì tàpá sófin orílẹ̀-èdè wa tọdún 1999. PDP rán kóòtù náà létí pé ìdájọ́ ilé-ẹjọ́ gíga kan ti wáyé lọ́gbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún yìí níbi tí wọ́n ti pàṣẹ pé gbogbo ìgbésẹ̀ ìbuwọ́lùwé ìyanisípò ṣíṣojú ẹgbẹ́ àti àṣẹ tí Buni nípa lásìkò tó fi wà nípò alága ìgbìmọ̀ afúnṣọ́ APC náà kò nítumọ̀ lójú òfin, bí ìgbà téèyàn ń pọnmi sáyàdì apẹ̀rẹ̀ ni, kò sì tẹ̀wọ̀n rárá lábẹ́ òfin. ìdájọ́ náà ló wọ́gilé fífà tí Buni fa gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adégbóyèga Oyètọ́lá kalẹ̀ tó sì forúkọ ìṣọwọ́ sí INEC gẹ́gẹ́ bí olùdíje ẹgbẹ́ APC nínú ètò ìdìbò sípò gómìnà tó kọjá nípínlẹ̀ náà. wọ́n ní ìtọ́ni APC fi mọ́lé bó ṣe jẹ́ Buni ló buwọ́lùwé ìyànsípò náà, ìrì òfin sì ti wó o. PDP ní ìdájọ́ yìí ṣì wà lẹ́nu iṣẹ́, kò tí ì sí ilé ẹjọ́ míì tó wọ́gi lé àṣẹ ọ̀hún, torí ẹ̀ wọ́n fẹ́ kí kóòtù pàṣẹ pé ìdájọ́ náà kò mọ sí ìyànsípò Oyètọ́lá nìkan o, bó ṣe wà ní líìkì náà ló wà ní gbàǹjà, àti pé àrùn tó ṣe 40 ló ṣe 300, ohun tó ṣe Abọ́yadé ti kan gbogbo ọlọ́ya. wọ́n lóhun tó bá fi mú kí ìbuwọ́lùwé Buni nípínlẹ̀ Ọ̀ṣun lòdì, gbogbo ìbuwọ́lùwé tó ṣe pátá lásìkò tó fi wà nípò alága tilé-ẹjọ́ ní òbófinmu ọ̀hún ló lòdì nìyẹn. lára àwọn olùjẹ́jọ́ tí PDP pẹjọ́ ọ̀hún takò ni olùdíje fúnpò ààrẹ ẹgbẹ́ APC Bọ́lá Ahmed Tinubu, igbákejì ẹ̀ Kashim Shettima, gbogbo olùdíje fúnpò gómìnà káàkiri àwọn ìpínlẹ̀ àti igbákejì wọn, títí kan àwọn olùdíje fúnpò sẹ́nẹ́tọ̀ àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin káàkiri àwọn ìpínlẹ̀ wọn. adájọ́ Nyangeko tó wà lórí àga ìdájọ́ ní kóòtù gíga náà ti kéde pé ẹjọ́ gidi lẹjọ́ yìí, ó bófin mu ó sì rẹ́sẹ̀ walẹ̀. ó ní ìgbẹ́jọ́ máa wáyé lórí ẹ̀ ọjọ́ 22 oṣù kọkànlá yìí lòun máa bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́. ó ní kí olùpẹ̀jọ́ àti olùjẹ́jọ́ lọ gbáradì láti ṣe atótónu àti àwíjàre kálukú wọn. bákan náà ló pàṣẹ pé kí wọ́n jẹ́ kí ìwé ìpẹ̀jọ́ náà dé ọ̀dọ̀ gbogbo àwọn olùjẹ́jọ́. òun ò fẹ́ gbọ́ pé ẹnìkan ò rí ìwé ìpẹ̀jọ́ náà gbà. bí ìgbẹ́jọ́ yìí bá wáyé tí ilé-ẹjọ́ náà bá sì gba ẹgbẹ́ PDP wọlé, a jẹ́ pé omi ọkà yóò domi ìwẹ̀ fẹ́gbẹ́ òṣèlú APC nìyẹn. ọ̀rọ̀ náà kò sì ní rọgbọ rárá. bí ìgbẹ́jọ́ àti ìdájọ́ yóò ṣe lọ sí làwọn èèyàn ń dúró dè báyìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún ilé-iṣẹ́ tẹlifíṣàn Aláròye online.